láàrin àsìkò tí ọba ń rìn pẹ̀lú eléré bọ́lọ̀ ń bá ràn sí ó lè rá àǹfààní nínú tí àfáà Súnà náà sọ Saheed Òṣùpá ti ṣeré fún rí àwọn opportunity àǹfààní tó lè rí ọkọjá ẹ wá fún mi 5,000 ẹ wá fún mi 10,000 bá a ṣe ń wò wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn náà ò tó bẹ́ẹ̀ nígbà tọ́lọ̀ ń gbé mi dé pòsíṣàn tí mo wà yìí ni mo tó mọ̀ tí n bá pé kéèyàn sáré tètè mọ̀ bọ̀ wá gbọ́ 100,000 sáré tètè mọ̀ bọ̀ wá gba kinní kan bóyá mo sáré hábì 500,000 lórí ètò níjọ́ kejì ọ̀rọ̀ tí mo gbọ́ lọ́dọ̀ àwọn ẹbí mi ò ní dà ta ni mo ṣe é sí kèé ṣe é sílé bọ́ wá sì sórí ètò ní ẹ mọ̀ pé wọ́n sáré wá gbà wọ́n sáré wá gbà ó ọ̀pọ̀lọpọ̀ sáré wá gbà ń tà ń wí ń ó lónígbọ̀wọ́ onígbọ̀wọ́ tó sì kó fún wa ò pé ká fún fámílì àbárálé èyí tá à ń ṣe lábẹ́lẹ̀ ojú torí rédíò lọ àwọn eléré tàbí ẹni tó jẹ́ celebrity ń tọrọ mọ́ pọ̀ mo tún fẹ́ sọ nǹkan kan lórí arákùnrin yìí ó mẹ́sàn orúkọ mi nínú àwọn fídíò tó ṣẹ̀ṣẹ̀ ṣe lénìí ó sì ṣàlàyé pé òun bẹ̀ mí lórúkọ Ọlọ́run kí n má bínú tó apology accepted èmi nìkan kọ́ bẹ̀ ó bẹ̀ Oríyọmí ó sì bẹ̀ Sunday Igboho mi náà bá bẹ̀bẹ̀ o ọ̀rẹ́ kọ́ ọmọ wípé èmi ò bínú sí ọ o torí inú tó bá bí abiyamọ tó bá sọmọ rẹ̀ sínú èrùn bínú abiyamọ bá rọ̀ inú èrùn ò ní rọ̀ bábiyamọ bá ní òun ti gbọ́ àkùsí nǹkan kan mọ́ ìgbà wo èrùn tó ti kó sọ́mọ ń mú tó ti kó sí létí tó ti wọnú ọpọlọ ẹ̀ lọ́nkọ̀ náà ló fi jẹ́ pé abiyamọ gbọ́dọ̀ mọ jàjàdíjú ó lè bá wọn mọ̀ pé wọn ò bínú sí ọ níjọ́ tí ìyá Sunday Igboho tá à ń sòkú ẹ̀ ní họ́ọ̀lù tá a wà ẹgbẹ́ mi ló jókòó sí ó kí mi dáadáa ńjọ́ náà ṣé mo dáhùn àbí ń dáhùn ó rò pé ń da ọmọ ni mo mọ̀ ọ́ bí ìgbà tí èèyàn bá dówó mọ̀ àbí mo dọ́rọ̀ náà lẹ̀ àbí mo sọ pé kinní kan àwa kí mi mọ rẹ́rìn èmi náà kí ọ àsìjọ jókòó pẹ̀lú gbogbo ǹtọ́ wa kàálẹ̀ yóò for record purpose torí ọjọ́ iwájú àbógún bá jẹ lọ ọgbọ̀n a máa jẹ bọ̀ kò sí nǹkan kan lọ́kàn tèmi bí ṣe é wù kínníkínní o Ọlọ́run rí mi wípé ọ̀sẹ̀ mi o mo sì fọlọ́run búra wípé gbogbo ń tó ṣe ọ̀ṣáájú ajé ni nǹkan mẹ́ta ni màá tì yàn ṣerú ń tó ṣe èkínní èéfín àfẹ́jù nígbà tèmi náà ń tẹ̀lé gbogbo àwọn eléré tí n ò tí ì tó báyìí mo nífẹ̀ẹ́ Saheed Òṣùpá pọ̀ kódà bí èèyàn bá lóhùn bá Saheed Òṣùpá jà ọ̀tá mi ni kò ń tọ̀ wọ́n mọ́sẹ̀ mi láyé kọ́ mọ́sẹ̀ mi lọ́rùn ọ̀tá mi ló ń tọ̀ nínú àwọn eléré tó sì ní diplomacy jù láyé tí mo ti rí lára wọn ni Paso kò síjọ́ tí Paso rí mi tí ò ní kí mi dáadáa tí ò ní ṣe dáadáa ó sì mọ̀ pé èèyàn Saheed Òṣùpá ni kódà ó fọwọ́ ara rẹ̀ fún mi ní direct number rẹ̀ níjọ́ tí Fẹ́mi Òòrùn tí ń ṣe lọ́ńchì kan bàdàn mo sì máa pè sórí ẹ̀ tí ó dáhùn tí ó bá ń sọ̀rọ̀ àwọn eléré yìí ò ní problem tó bá wo iye èèyàn tó ti jáde fún ọ títí ń sọ̀rọ̀ àtẹni tí ń wá followers àtẹni tí ó fẹ́ fi ọ̀rọ̀ rẹ̀ tó fẹ́ fi já monetization òun kálukú náà ní rí nǹkan tí ń wí àwọn kan wà tó jẹ́ pé àwọn jẹ́ fáǹsì eléré tí wọ́n jẹ́ pé blind love lọ́wọ́ lórí wọn wọ́n rántí ọdún kan wọ́n pè mí sí cultural center pé kí n wá sí MC Rasidi Ayinde àti Paso ló ṣeré ńjọ́ náà nígbà náà níjà Olúfimọ àti àwọn Paso lé mò ń lo 505 ńjọ́ náà ilé gbàgbé mo wá wà nínú ilé mo páàkì mọ́tò mi sísàlẹ̀ lábẹ́ staircase bíi cultural center mo páàkì mọ́tò mi sí ẹ̀mọ́ bẹ́ẹ̀ ó ṣe máa pọ̀ tó ń tí wọ́n bá fẹ́ ṣe nǹkan kan bẹ̀ àwọn èrò ti wà nínú ilé èmi ń lọ sọ̀rọ̀ mò ń lọ mò ń bọ̀ kíní kankan ta mí jí láti inú ilé ni pé kí n máa lọ. Déédé ìgbà tí mo dé ta báyìí pé mò ń jáde sẹ́nu géètì báyìí ni mo gbọ́ gbé wọ́n ju òkúta kan sí mọ́tò mi ó tó báyìí bóyá gé windscreen gan ni wọ́n fẹ́ fọ́ ṣùgbọ́n ńgbà tó Ọlọ́run ó ṣe kíní ẹ̀ tà sí ọkàn lọ fọ́nà mọ́tò Paso tẹ́yìn fẹ́ torí ẹ̀ fọ́ mọ́tò mi tẹ́yìn fẹ́ torí ẹ̀ bà mọ́tò mi jẹ́ àárọ̀ ọjọ́ kejì ó wá síbi tí mo ti ń ṣe program ní Mọ̀pó mo ṣe interview fún láàárọ̀ ọjọ́ kejì àjọ wà ń bẹ̀ mo fi hàn ó lè sọ fún mi pé òun ò wá nǹkan kan sí tí n bá jẹ́ ẹni tí máa tọrọ owó àbí ẹni tó bìlífù nù pé kìnní ni èyí máa prosecute ẹ̀ pé Paso tó ló ṣe fún mi nípa náà mọ́tò mi tó fọ́nkọ́ ibẹ̀ náà níbẹ̀ lójó pa ọjọ́ sí ibẹ̀ náà ló sì kú sí. nígbà tó o bá ń tẹ̀lé léré kan wọ́n tẹ̀lé bí afọ́jú àtọ́bá pé gbogbo ìgbà náà àti ẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ò sí kí náà ń pò ó kọ rẹ̀
kò sí social media àti ní Facebook nkankan orí YouTube. Bá a ṣe sọ̀rọ̀ lórí rédíò tó tèmi ni pé eléré tí mo bá gbé lọ́wọ́ kí n máa gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ kí n sọ́dà wòrán táwọn èèyàn sì máa láìpẹ́. Ìyẹn ò pé kí n máa bú àwọn òṣèré mi. Àáfàá Súnà sọ̀rọ̀ kan wípé nígbà tó lọ bẹ Kọ́lá Olóòtú kí ló dé tí ò mú un lẹ́yìn ọlọ́mú náà bẹ̀bẹ̀ kì í rí bẹ́ẹ̀ o. Jẹun fún ọ ní sáǹpù mẹ́ta àbí méjì torí Yínká Ayéfẹ́lẹ́ torí ẹ̀lẹ́mí àti Kọ́lá Ọláwuyì fi ìjà náà pọ̀ títí tó ní agbára tó pọ̀. Níjọ́ tí Yínká Ayéfẹ́lẹ́ àti Kọ́lá Ọláwuyì ó parí ìjà wọn Yínká Ayéfẹ́lẹ́ lọ bá ní Abẹ́òkúta ni kò mú mi lọ o ọlọ́ GBC ńjọ́ náà ọlọ́ba Lábẹ́òkúta ó sọ̀rọ̀ ibẹ̀ wọ́n parí ẹ̀ sí o wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pera wọn Ọlọ́run sì parí ọ̀rọ̀ yẹn bó o ṣe wíwùn èmi náà pé Yínká ńjọ́ kejì pé ó sì ṣe báwọn ṣé ìwọ nìkan lọ ń bá Kọ́lá Ọláwuyì ìjà ni ó sì mú mi lọ ó sì ní bọ̀dá ẹ wò ẹ má bínú ọ̀rọ̀ yẹn lodò ọlọ́mú. ìkan tó wà bẹ́ẹ̀ tó tún dàbí rẹ̀ nígbà tí ìjà le kokokoko Saheed Òṣùpá tí ń solúfimọ́ tí ń ṣe àkùkọ kọ́ta kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́ta àkùkọ mọ́lẹ̀ tí ń kọrin òwe tí ń ju lámbà sí Pàṣọ àtàlájì Wàsíù Àyìndé tí àwọn náà dìde sígbà níjọ́ tí wọ́n parí ìjà wọn orí fóònù ni mo ti wò tí wọ́n jọ ń jẹ tí wọ́n jọ ń mu níjẹ̀bú òde kò mú mi lọ ọ̀dọ̀ Wàsíù Àyìndé wọ́n jọ tẹ́ fàdà tí wọ́n jọ jẹun tí wọ́n jọ mu nǹkan tí wọ́n jọ ṣe fàájì gbogbo wọn jọ mu brandy tí wọ́n ń wò wọ́n bá èyí sábà wáyé bẹ́ẹ̀ kí wọ́n mú yàn lẹ́yìn pé ọyá ká lọ Alhaji Wàsíù Àyìndé náà bínú bẹ́ẹ̀ rí wípé níjọ́ tí wọ́n parí ìjà Barrister àti Kollington kí ló dé tí wọn ò mú un lọ torí òun ló ń gbéjà ń lérí pé ẹ kí wọ́n parí ìjà tòun àti Kollington náà kìí sábà rí bẹ́ẹ̀ tí mò ń wí òyọ fi kọ́gbọ́n torí ìjọ mi. sórí ọ̀rọ̀ tí bá ń bẹ lórí nẹ́ẹ̀tì kíní fóònù tá à ń mú lọ́wọ́ yìí ayé ẹlòmíì ó gbabẹ̀ bàjẹ́ ayé ẹlòmíì ó sì gbabẹ̀ dáa ìwọ̀nba orí tọ́lọ̀ ń gbabẹ̀ ṣe fún mi Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ orí ibẹ̀ lọ́dà kéèyàn orí burúkú bẹ̀ Ọlọ́run má jẹ́ ó ṣe tiwa o. ẹlòmíì èèyàn ọ̀sẹ̀ tí ò ní sọ̀rọ̀ tí ò ní sọ nǹkan kan ẹni tí ò ní tí ó fi dá èsì padà ẹni tí ó fẹ́ désì padà ọmọ bí òun ti lè désì padà lésì yẹn tó máa bad. ṣùgbọ́n ní tèmi o ẹni tí ó bá nírú ẹni kò gbọ́dọ̀ bínú rú ẹni o àti wọ́ní àti funny thinker gbogbo ń tẹ̀ ṣe mo rí bí ẹni tí ń wá nẹ́tíwọ̀kì ọba tó ní mi ń gbọ́ Ọlọ́run tó ní ayé tọ́lọ́run gbọ́. tá a bá yọwọ́ kínní fọ́ìsì Saheed Òṣùpá conversation recording tó ṣe sọ́dọ̀ rẹ̀ tó gbé jáde sórí Facebook tó gbé jáde sórí TikTok tí gbogbo èèyàn ń gbọ́ ìyẹn wà lára nǹkan tó jẹ́ pé ó kù díẹ̀ káàtó wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́. àwọn kan wà nínú ọ̀rẹ́ tí mo mọ̀ pé àwọn ọ̀rẹ́ mi ni tí wọ́n sọ pé ẹni báyìí máa ń rìkọ́ọ̀dù èèyàn ní ilé bá sòdodo ọ̀rọ̀ láéláé pàápàá jùlọ ọ̀rọ̀ orí fóònù kákan kíra wa tó bá dá nǹkan kan lé mo bí sì báyìí á mọ̀ sọ. irú ń tó ṣẹlẹ̀ yẹn ẹ̀kọ́ tí ó kọ́ èèyàn ni pé irú béèyàn bá mọ́ báyàn ṣọ̀rẹ́ bó ti wulẹ̀ ó pọ̀ tó kéèyàn máa fààyè ìjálẹ̀ o. Saheed Òṣùpá bó ṣe wà yẹn kò ní báyìí tọ́wá ti ń fẹ̀yàn ń fẹnu èèyàn bíi sọ́jà one way traffic kò sí tí ò lè bá èèyàn sọ kódà ó ṣẹ̀ṣẹ̀ ń tún mature sí ju tẹ́lẹ̀ lọ kò sí tọ́wá ti dáradé èèyàn dáradé ni wọ́n mọ̀ pé èèyàn ń èèyàn tọ́wá ti á rí fura pé ẹni yẹn ọyá ń ṣe ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan ta yóò dìlítì ẹ̀ dànù ni o dídìlítì tí mo wí ni pé yóò mú kó nú ọ̀rẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni yẹn bá pé ó lè má dáhùn ó lè gbám blocking. àwọn kan wà nínú àwọn celebrity tó jẹ́ pé tó bá ṣẹ̀ wọ́n láyé tó bá ṣẹ̀ wọ́n lọ́run ẹ̀rín wọn mọ̀ rin wọn ò ní sọ nǹkan kan kódà bí wọ́n pààyàn lọ́la wọn ò ní wí nǹkan kan. Saheed Òṣùpá kọ́ òun àgàgà bọ́ bá ṣẹ̀ lónìí tó bá lérè ń rọ̀lẹ́ rẹ̀ yóò bu ọwọ́ ní ọ̀kọ̀ọ̀kọ̀ ta sí ibi tó ti sẹ́ni ó ti máa hun orin ó sì ti tánú ẹ̀ kò ní mú kọ́ rẹ lọ́bi kankan kò ní ṣe nǹkan kan. àwọn nǹkan tó òun ní oníkálukú ló níwà tiẹ̀. Saheed Òṣùpá ó nínú fùfù ìyàn dáadáa sí ni. gbogbo ìgbà tí mò ń tẹ̀lé Saheed Òṣùpá orí òpó wọn bọ̀rùn dùn ìní ìkankan jọ náà wàláì tàláì súnmọ́bì láì làṣìláwà. ẹjọ́ tó ṣègbéyàwó aṣọ mẹ́ta mọ́ra léèsì àbọ̀yá léèsì làwọn èèyàn gidi ọwọ́ mọ́ra àǹkárá oríṣiríṣi aṣọ mẹ́ta ni mọ́ra kìí ṣe pàrọ̀ rọ̀ mí débẹ̀. níbi tí mo nífẹ̀ẹ́ rẹ̀ dé téèyàn bá ń rìkọ́ọ̀dù èèyàn lẹ̀ tí wọ́n bá ti mọ̀ pé ẹni tí máa ń rìkọ́ọ̀dù ni kò ní alọ́jọsọ pàtàkì àwọn èèyàn ò sì ní fojú rere wò wórú publicity wórú oríṣiríṣi
kéèyàn go viral opportunity tó ní tó lò nílòkulò. àfáà súnà kí n má parọ́ fún ọ owó waste ẹ̀ opportunity ńlá tí ò láfiwé. tó bá rí bó ṣe go viral bẹ́ẹ̀ bá bá fi 10 million ṣàwúre kò gbọ́dọ̀ jẹ́ jù bẹ́ẹ̀ lọ. àdúrà jẹ́ fún ọ àájò jẹ́ fún ọ nkọ́kọ́rọ́ wa bèyìn àjà jẹ́ kọ́kọ́rọ́ ni pé ta ni àfáà súnà mà ní tó rìkọ́ọ̀dù Saheed Òṣùpá tó gbé jáde ẹ̀ sọ́ra fún. èyí tó di ti àmì ọlọ́run nínú ọ̀rọ̀ yìí ni wípé àmì ọlọ́run kìlọ̀ fún pé lọ́ọ̀rẹ́ yọ ọ̀rọ̀ Kọ́lá Olóòtú o lọ yọ kúrò nínú ọ̀rọ̀ torí ọ̀rẹ́ ẹ̀hún ni Kọ́lá Olóòtú ẹni mímọ̀ ni Kọ́lá Olóòtú bí Kọ́lá Olóòtú bá ń bínú àwọn tọ́pọ̀ ní ọba bínú o bí ò sì bínú àwọn tọ́pọ̀ lè mọ bínú ló kọ Kọ́lá Olóòtú o ọsọ débi wípé ikú lè mọ kébi eku kẹyẹ ọmọ kébi ẹyẹ o ìbínú Kọ́lá Olóòtú òòró rí gbà lọ yọ o ìfẹ́ rẹ làáfà àmì ọlọ́run ní àmì ọlọ́run tó ń bà ló kọjú lórí social media ẹgbẹ́ ọba kú ọwọ́ àmì ọlọ́run ìfẹ́ rẹ ló ní àbá ìpẹ́ ni tí ń wá ṣubú rẹ ni kí lọ́ọ́ kàn án pẹ̀lú ẹ̀ èmi yóò mọ̀ wò ọ́ ni yóò mọ̀ wò bí ẹ̀ ń wo fíìmù ayé èèyàn bá àbàjẹ́ kí lọ́kàn ẹlòmíín bẹ̀ ṣùgbọ́n bínú tiẹ̀ ṣe rí ló fi ṣàlàyé fún ọ tí ọba sọ ọlọ́run tó lóun ó tún àárín àáfàá mi ọlọ́run àti Saheed Òṣùpá tọ́lọ́run ó tún tò ọwọ́ pé kí wọ́n sọ̀rọ̀ fún ọkọ̀ sẹ́ndì ẹ̀ sí Saheed Òṣùpá ó ti bá gbogbo ọ̀rọ̀ jẹ́ ọ̀n sẹ́ndì ọ̀rọ̀ ọ̀n sẹ́ndì ẹ̀ sí bí Sunday Igboho tún bá yín dá sí ó tún mú Sunday Igboho tún rìkọ́ọ̀dù kòkòrò àwọn akọni tí wọ́n jẹ́ jagunjagun báwọn bọ́ọ̀ bá fẹ́ súnmọ́ àwọn tí ó jẹ́ àwọn àjàn rẹ̀ mọ̀ nígbà wọ́n gbà pé ẹni tó gbé rìkọ́dì ọ̀gá àwọn jáde ó lè ṣe sùtá fáwọn ó lè gbàbọ̀dè fáwọn Oríyọmí Hamzat tó lòun ó ṣèrànlọ́wọ́ fún ọ máa fi sùúrù ṣe nínú kéèyàn ó fi àṣírí sí ìyàn lọ́wọ́ káṣírí mú sì tú ntí ọ̀dà ni pàápàá jùlọ kí wọ́n mú ibi téèyàn bá ti sọ̀rọ̀ lórí fóònù kí wọ́n ó rìkọ́dù ẹ̀ wọ́n lọ gbé síta láì sọ fẹ́ nìyẹn tó o bá ń báyàn sọ̀rọ̀ tó o bá fẹ́ rìkọ́ọ̀dù òfin sọ pé kó o sọ fún pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ ẹ̀ mo fẹ́ rìkọ́ọ̀dù ẹ̀ torí ọjọ́ iwájú o tó o bá ṣe bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ọdún lọ́dún méje ni pé ó ṣe kinní kan ó rìkọ́ọ̀dù ohun ó gbé jáde adájọ́ kọ́kọ́ ta olúwa rẹ̀ sí ọgbà Agodi fún bíi ọdún méje kí wọ́n á làwọn àwọn kí wọ́n á ní kí n la fẹ́ géènì lóòótọ́ ọ̀rọ̀ tó sọ go viral nígbà tí mọ́rọ̀ Saheed Òṣùpá dání tó mọ́rọ̀ àwa olókìkí bíi Oríyọmí àtèmi àti Sunday Igboho ó plan rẹ̀ dáadáa ṣùgbọ́n bí ó ti fẹ́ẹ̀lì ní ibi rìkọ́dì yẹn kọ́kọ́rọ́ ó bẹ̀yìn àjàjẹ́ púpọ̀ ó ti àjẹ́ pé ẹjọ́ kan lòun rò tó wá go viral báyìí ọjọ́ kọ́ ọmọ rẹ̀ kan kó fi nǹkan kan sọ́wọ́ òsì o sórí tó bá Saheed Òṣùpá lórí ìyàwó rẹ̀ tó sì ya fọ́tò ẹ̀ báyìí tó bá gbé sórí social media tó gbé sórí TikTok àbí Facebook tó sọ pé ọ̀ka Saheed Òṣùpá mórí ìyàwó rẹ̀ o níbi tí àwọn èèyàn wọ́n nífẹ̀ẹ́ ànífọ́jú fún Saheed Òṣùpá sí ọlọ́run tó lẹ̀mí mi mo fi ń búra fún ọ bí àṣà Sunday lẹ́yìn awuyewuye àwọn kan sọ ẹni tí ó sọ pé kí ni ìyàwó rẹ̀ náà wá dọ́dọ̀ rẹ̀ bọ́yàwó náà mójútó ìyàwó rẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ ni ó máa dá ọ lẹ́bi àwọn nǹkan kan wà téèyàn bá fẹ́ ṣe èèyàn gbọ́dọ̀ rò dáadáa àwọn tó bá ti jẹ́ star wọ́n sọ̀rọ̀ ó bá jà olólùfẹ́ rẹ ni ọ̀rẹ́ rẹ ni ó gbọ́dọ̀ jọ jábọ̀ àwọn téèpù tó líǹkì yẹn ó bá di o ó lè mórí àgbò méjì wọ́kótó ó lè mórí Pàṣọ àti àwọn olólùfẹ́ Saheed Òṣùpá kó forí wọn gbára wọn ó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti ń dọ́gbọ́n ta síra wọn tí ó bá ṣe ọlọ́run tó fẹ́ pa náà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló mọ pains yẹ ọ̀pọ̀lọpọ̀ ló ní àròyé rẹ̀ yé ṣùgbọ́n ṣé wọ́n rẹ́dì láti gbọ́ ṣé wọ́n rẹ́dì láti gbà á tá a bá wo percentage àwọn èèyàn tó wà lórí wípé wọ́n ń kọ́mẹ́ǹtì nípa rẹ̀ tó bá wo orí tí mò ń sọ lọ ẹ̀gàn ní ìsìn àwọn tí ń kọ́mẹ́ǹtì nǹkan tó fẹ́fọ̀ rẹ̀ kò tó 1% ṣé gbogbo ọ̀rọ̀ ẹjọ́ tó wá rò lẹ̀ ṣé gbogbo ẹ̀ náà ló fi jẹ̀bi wọn ò ní sọ nǹkan kan mọ́ ọ̀rọ̀ pé rìkọ́ọ̀dù ẹ̀yẹn lásán àkínlọ wá débẹ̀ ò ṣe gbẹ́kẹ̀lé òkínní kankan ọlọ́run sọ wa lọ́wọ́ ẹ̀ ó tiẹ̀ ti fẹ́ bàjà tẹ́lẹ̀ gbogbo ọ̀rọ̀ ní rìkọ́ọ̀dù ó mọ̀ pé yẹn gan lásán lè kó bá ọ lọ́dọ̀ àwọn client àwọn customer tó fẹ́ gbéṣẹ́ fún ọ yóò dìbẹ̀rù bojo eléyìí ò ṣe é dára déjú o torí tó bá dọjọ́ iwájú o bàbá bá sọ̀rọ̀ lórí fóònù ó lè rìkọ́ọ̀dù wa ó di kí wọ́n máa rán bíi mọ́níjà sí ọ àbí wọ́n máa rán ẹnìkan sí ọ pé kọ́lọ̀ bọ́ sọ̀rọ̀ àìmọ́jọ́rọ̀ yín ọ̀pọ̀ lórí fóònù ẹ lọ bá lójú korojú kẹjọ sọ. àwọn ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ ọkọ́ ń bẹ̀ ni pé yé rìkọ́ọ̀dù o mo ra fóònù kan níjọ́ kan àwọn IT mi ní a sọ fún mi pé automatic recording wà lórí ẹ̀ ní mo bá yàn bíi 10 sọ̀rọ̀ nígbà tó dijọ́ kejì
gbogbo ọ̀rọ̀ tí mo sọ pátá ni mo gbọ́ padà kíá ni mo yọ fóònù yẹn mo ní wọ́n máa lò nínú stúdíò kí wọ́n fi máa ya Facebook eléyìí ṣe fóònù gidi ẹ bá ń wá èyí tí ẹ bá rìkọ́ọ̀dù ohun èèyàn torí wípé bọ́lọ̀ ń bá rí ọjọ́ èèyàn náà ò rí ọ àìbá àmọ́ tẹ́nìkan bá lọ rìkọ́ọ̀dù òun bọ́ ọ bá búra ṣé ó búra pé fóònù rẹ ò rìkọ́ọ̀dù ní tó bá jẹ́ pé ọtọmátìkì ọ wà lórí fóònù ẹ̀ ó lè rárẹ̀ ẹ̀ bú gbogbo tí bá ń ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ ṣọ́ra o kìí jẹ́ kéèyàn ọ̀rá láàánú kẹ́ni sọ báyìí kó ti rìkọ́ọ̀dù ẹ̀ kẹ́ni sọ báyìí kó ti rìkọ́ọ̀dù ẹ̀ ọmọ ń ṣàkóbá o. àpẹni tó fẹ́ ṣe rìpọ́ọ̀tù fọ́gà ẹ̀ o bóyá òun ṣe business transaction kan lọ ọ̀lẹ́ni tíwọ́ náà ó jíṣẹ́ fún tí ọ̀ràn pé báyìí ẹ̀sìkìsà mo sọ báyìí fún báyìí lówó ìyẹn yàtọ̀ ẹni tí ó ń confide nínú èèyàn tó jẹ́ wípé ó trust èèyàn ó nígbàgbọ́ sí èèyàn kó wá bàgbàgbọ́ yẹn jẹ́ ó betray rẹ̀ nìyẹn àlẹ́ èèyàn betray loyalty tí wọ́n bá betray loyalty òyìnbó lè torí ẹ̀ pààyàn láti ìlú èbó lòfin yẹn ti kọ́kọ́ bẹ̀rẹ̀ pé ń bá rìkọ́ọ̀dù èèyàn láì sọ fún tọ̀hún àwọn ní tí ń rò pẹ̀lú ẹ̀ náà ó betray loyalty nígbà bá jẹ́ pé abárẹ́ lọ́rọ̀ ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ làádà láàrin àsìkò tí ìwà àtẹniyẹn ń sọ̀rọ̀ kò sí ní tí ò lè bá ọ sọ kò sí ní tẹ́ ẹ̀ lè jọ máa sọ kò ní sẹ́nu kù kódà kò sí ní táwọn èèyàn tí wọ́n èyí sọ̀rọ̀ lé lórí. sọni bá rìn sọni bá rẹ́ o mọ ìwé ẹni tó wà máa sọ̀rọ̀ àṣírí fún ọ̀pọ̀lọpọ̀ ló ti sọ àṣírí ara rẹ̀ tí àṣírí a máa sọ ẹlòmíì sínú bọ́ndéèjì tí wọ́n fi máa dẹ́rù bà ọ́ ọlágbára tó pọ̀ díẹ̀ ó dàbí eré baba sàlá kan tí mo wò ní ẹnìkan tí wọ́n fi àṣírí kan dẹ́rù bà pé wọ́n bá ṣe kinní kan aṣọ rẹ̀ tún òun lòun ọ̀wọ́ o kinní kan lòun ó ṣe o ẹnìkan wá kọ lọ́wọ́ bí léèrè pé kí ló dé tí ọ̀rẹ́ rẹ̀ ìmọ̀ra ìdí ẹ̀ bá ní àṣírí ìwé níbẹ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n tó bá ti di ìjọ kejì láàrin èrò ìwọ ni kọ́ kọ́kọ́ sáré sọ àṣírí ń pé kò sí ní tójú òrí àwa tẹ̀ ń wò yìí àmọ́ ṣe bá tó dà àti lọ jí adìẹ rí lóru ọ̀rẹ́ mi gan tó wà níbí ilé jẹ́rìí sí àti jí adìẹ wọn ní ọ̀nì bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àṣẹ bẹ́ẹ̀ mọ́ báyìí o lọ́rọ̀ bá di yẹ̀bùyẹ̀bù ọba ní àbí mo parọ́ ní ọ̀rẹ́ mi ọba di wò mí wọ̀ lọ́rọ̀ bá ní lóòótọ́ ni sọ́ni bá rìn sọ́ni bá rẹ́ wo orú ẹni tí ọmọ bá sọ̀rọ̀ àṣírí lórí fóònù ẹni ẹlẹ́ẹ̀kejì tó dàbí rẹ̀ ni wípé má dààyàn o má betray loyalty o ẹni ọba ti fàṣírí pamọ́ sí ọ lọ́wọ́ bọ́ ọ bá dà apààyàn ni ọ. ẹni tó ṣẹ̀ gan ẹni kó ṣe sọ́ọ̀rì àbí kò ní lè ṣe tó bá ti ṣe ó tán ìyẹn ṣe dàrú tó yìí kò sí ẹni tó lè sọ pé ẹ̀ẹ̀tún ní jọṣepọ̀ ju tàtẹ̀yìnwá lọ. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Afa Sunna mo kí yín ẹ kú gbìyànjú ẹ kú ọjọ́ mẹ́ta. Àkọ́kọ́ adúpẹ́ t'Ọlọ́run dá wa lénìyàn tó bá dá wa léwúrẹ́ kò sí ní tá fẹ́ ṣe. Ìkejì adúpẹ́ p'Ọlọ́run dá wa mùsùlùmí tó bá ṣe wá ní ọ̀tá rẹ̀ kò sí nǹkan tá fẹ́ ṣe. Nínú oore t'Ọlọ́run wá ṣe fún mùsùlùmí ni pé tí wàhálà bá dé kan wọ́nà àlàáfíà ní Quran fi sọ pé fasulihu khairun kẹ́ wọ́nà àlàáfíà is the best seeking for peace is the best. So bó làlàáfíà ó ṣèjọba ẹ̀yin ni ẹ kì í ṣọ̀tá wa àti mọ́ra ọjọ́ ti pẹ́ láwọn ọjọ́ kan tí nǹkan kan ṣe ó láwọn dáadáa tẹ́yìn náà ṣe sí àwa tí wọ́n bá wá rí i pé wàhálà ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí èèyàn ò gbọ́dọ̀ wòran pàápàá jùlọ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ bí adopted father fún yín sórí náà ọ̀rọ̀ tí mo bá ṣe jámí àmì Ọlọ́run sọ mo gbọ́ pé ẹgbẹ́ ọ̀dọ̀ wọn fún ọdún 9 rí àbọ̀dún 7 kódà mo gbọ́ yí pé ẹrú Ọlọ́run tó wá jẹ́ aláàánú yín lẹ́yìn wọ́n lẹ́ẹ̀mọ́ ẹ sì mọ àwọn àti ẹ̀ náà pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó túmọ̀ sí pé ó ṣeé ṣe kó jẹ́ pé tú àwọn lẹ́ fi mọ ẹrú Ọlọ́run yẹn. mo wá mọ Alhaji Saheed Òṣùpá náà gẹ́gẹ́ bí olólùfẹ́ mi tipẹ́tipẹ́ over 20 years ago ńlá tíjọ wà. mo mọ Alhaji Saheed púpọ̀ mo mọ̀ pé ní tí àníyàn rẹ̀ fúyẹ́ ni bẹ̀tẹ̀ nìkan ní tẹ́gbẹ́ tó bá rí nǹkan tó bínú abínú wúruwúruwúruwúru kì í ṣẹni tó máa ń dìyàn sínú. bẹ́ẹ̀ bá l'opportunity àti bá àwọn tí wọ́n ló kọ nínú ayé rìn Afa Sunna oríire ni mo ṣe wáàsí kan of recent tí mo sọ yìí pé nǹkan 4 lèèyàn máa ń gain lára olówó kì í ṣowó nìkan ń bẹ nínú èèyàn tẹ́ bá rìn láyé tó jẹ́ pé ẹ ní gain owó lárí lára ẹ̀ connection lẹ́gẹ̀ẹ́ ń bẹ nínú èèyàn tẹ́ bá rìn tó jẹ́ pé ẹ kàn máa forúkọ ẹ̀ dẹ́rù bá wọn ọ̀tá yín ni
nísìnyí bẹ́ẹ̀ náà àwọn èèyàn tẹ́ bá rìn tó jẹ́ pé ẹ kàn máa fi orúkọ ẹ máa fi jàmàlà òórùn ọbẹ̀ rẹ̀ lẹ́ẹ̀fi máa jàmàlà gbogbo nǹkan kọ́ lówó gbogbo nǹkan kọ́ ni pé lágbájá ṣe fún mi ọlọ́run tó dáhùn kálukú ó ti kádàrá bá ṣe rìn bí báwọn èèyàn yìí rìn bí ìgbà téèyàn bá electric rìn ní nínú ilé electric tí ń bẹ nínú ilé wa yẹn ó lè fún èèyàn ní ìmọ́lẹ̀ ó dẹ̀ lè ṣọ́ọ̀kì èèyàn téèyàn bá mishandle ẹ ti báwọn èèyàn yìí rìn ẹ ti rí ìmọ́lẹ̀ ọlọ́run ló ó ti wà náà àkọsílẹ̀ kádàrá ń kálukú àti táìmù tó rí òde bí àsìkò yẹn ò bá tó tí gbogbo ayé yìí bá ń kó bílíọ̀nù fún yẹn ò lè rọ́nà àti lọ. orí ọlọ́run ó máa ń deal pẹ̀lú táìmù kí wàá lọ́nà àbáyọ tálàáfíà ó fi jọba ẹ ti ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi àti yín ti sọ lẹ́yìn gbogbo ń tẹ́ ṣe èyí tó burú jù bẹ́ẹ̀ ó ní pẹ́ gbé voice message jáde òfin nàìjíríà wà láwọ̀ ẹ̀ ọlọ́run tó dá wa gan wà láwọ̀ rẹ̀ ẹni tó tú àṣírí ànábì níjọ́sí tó sọ̀rọ̀ fún ní kọ̀rọ̀ mo sọ ń bí wá sí yẹn náà ó ní níta ànábì dìtámì pé òun ṣe fún àmọ́ ńgbà tó tọrọ àforíjìn ànábì padà foríjìn náà ni a sì rẹ ni tí ó jẹ́ pé òun ló ti Zainab ọmọ ànábì ó wà ní oyún ó sì ti ṣubú lórí ràkúnmí níjọ́ tó gbọ́ pé ó ń lọ bá bàbá ẹ̀ ní Maka ó ń lọ bá bàbá ẹ̀ ní Medina wọ́n sì pàdé ẹ̀ wọ́n dẹ̀ ti ṣubú ọmọbìnrin yẹn bleed kú ni toyúntoyún níjọ́ tó tọrọ àforíjìn ànábì padà foríjìn tí ò bá sí pọ́lọ̀ ń dá wa lé nìyàn àní mọ̀ ṣẹ̀ra wa ìsúnmọ́ra ẹni la fi ń ṣẹ̀ra ẹni ejò kì í sán ẹni tó bá jìnnà sí ẹni tó bá close sí ni àmọ́ ní tó dáa jù ní kéèyàn ò ṣe mistake kó dẹ̀ realize pé mo ṣe mistake èyàn ò lè jàre tán èyàn ò dẹ̀ lè jẹ̀bi tán gbogbo àwọn tẹ́ ẹ jọ ń fa ọ̀rọ̀ yìí náà àwọn náà ò lè jàre tán ẹ̀yin náà ò lè jẹ̀bi tán yóò níbi tó ń kálukú kù sí bẹ́ẹ̀ tọmọdé bá ṣe àgbà ọmọdé ni á bẹ̀bẹ̀ bàgbà bá ṣe ọmọdé ọmọdé náà ni á bẹ̀bẹ̀ tá a bá wá ń dárúkọ àgbà ọlọ́run ò fi ọjọ́ orí tó àgbà bọ́lọ́run bá ti gbé ẹnìkan sípò àgbà ipò bàbá kéèyàn gbà pé ipò bàbá lélẹ́yìí àti sèjámi àmì ọlọ́run àti ọba orin Saheed Òṣùpá kò sí ẹni téèyàn lè bá jà nù wọn tínú tèmi náà ò dùn àmẹ́yìn náà wá ní ẹ̀jẹ̀ mi lẹ́yìn náà ìlú yín papọ̀ mọ́ tèmi ìrìn àjò ayé yín ò papọ̀ mọ́ tèmi níjọ́ àwọn ọjọ́ kan bẹ tẹ́yìn náà ti ṣèrànlọ́wọ́ fáà náà nù ayé tó bá wá rí bẹ́ẹ̀ kò sí tó níbẹ̀rẹ̀ tí ó kì í lópin àríru eléyìí rí àfindẹ́rù bọ́ lọ́rọ̀ ni àwọn olóṣèlú tí wọ́n para wọn lọ́mọ yanra wọn ń bọn níjọ́ campaign tí wọ́n ìbáwọn náà tún padà jọ ṣe yìí ẹ wá dúró àwọn tí wọ́n ti bú Tinubu sẹ́yìn tó padà sọ di mínísítà sọ wọ́n di ambassador lẹ́nu ẹ wá dúró àwọn ẹ wò for example lọ́yọ̀ state tí wọ́n bá sọ pé gómìnà Akálà àti gómìnà Ajímọ̀bí wọ́n padà jọ jókòó pọ̀ èyí ò ní ọ̀rọ̀ ni ládùúrò ebú tí wọ́n ti jọ búra wọn tó lóṣèlú bá ní àníyàn tó fúyẹ́ kí ló ṣàwa mùsùlùmí tá a já fa tá a ní lè forgive ara wa ẹni ẹ̀ṣẹ̀ àmọ́ o ṣurutu tauba thalatha mẹ́ta ni májẹ̀mú tútúbá àkọ́kọ́ ni kẹ́ni tó ṣe mistake kó realize pé n tí mo ṣe yìí àwọn èèyàn sọ fún mi pé mo kókù díẹ̀ mo gbà bẹ́ẹ̀ pé mo ṣe mistake ìkejì ni kó regret n tó ṣe pé n tí mo ṣe yìí ò dáa ìkẹta ni kó dà níyàn pé òun ò ní padà síbẹ̀ mọ́ kó máa wá ṣe dáadáa míì kó fi follow ẹ̀ báàrin yẹn ṣe dàrú tó yìí kò sí ẹni tó lè sọ pé ẹ̀ẹ̀tún ní jọṣepọ̀ ju tàtẹ̀yìnwá lọ kò sẹ́ni ó lè sọ bẹ́ẹ̀ ọwọ́ Ọlọ́run làjọṣepọ̀ wà níjọ́ tẹ́ pàdé ẹ̀yin kọlẹ̀ mọ́ra yín pàdé Ọlọ́run ló mú yín pàdé níjọ́ tẹ́ túkásá ìtọ́nù ló gbede níjọ́ tẹ́ bá tún jọ ṣepọ̀ padà ọwọ́ Ọlọ́run náà ló wà ọjọ́ mélòó la lò láyé táwọn ẹ̀wù rìn odidi ọdún kan tá a bá kà is 365 days a bá léèyàn lo 100 ọdún láyé ó mìn pé ó ń tàn ó tí ì lo 40,000 tán 365,000 ń ló tí ì lò so ọdún mélòó la fẹ́ lò láyé tá a sọ pé ìjà lásà máa jà fi káwọ́ náà àlàáfíà so ìdí nìyí kódà bínú sì ń bí àwọn tọ́rọ̀ kan màá fẹ́ kẹ́yìn ó gbé ọwọ́ pé ẹ ṣàforíjì fún mi mo regret aspect báyìí mo ti sọ fún yín pé àwọn náà ò lè jàre tán ẹ̀yin náà ò lè jẹ̀bi tán so ẹ jẹ́ ká láàfíà òjọba kán tiẹ̀ mọ́ sọ àwa mùsùlùmí lẹ́nu mọ́ pé ó ń jà ní wá ń gbogbo gbà kò ṣe jẹ́ nìyẹn. ẹ ṣe mo dúpẹ́ bá ẹ pẹ́ fún wa Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ ṣe rí bọ́lọ̀ ṣe dá yín tó wá fi yín sí olórí fún wa nílẹ̀ Yorùbá tẹ̀ tó wá ń
play role peacemaker Ọlọ́run jẹ́ ká wá yín ti báyìí gbogbo nǹkan tọ́lọ́run bá ṣe fún yín Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan mo dúpẹ́ bàbá mi Ọlọ́run jẹ́ ẹ̀gùn lẹ́mí ẹ ṣé mo dúpẹ́ mo ń fi àkókò yìí torí ẹ̀ tiẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ ní sọ̀rọ̀ tán ẹni bí ọmọdé bá ṣe àgbà ọmọdé náà ni ó bẹ àgbàlagbà bí àgbàlagbà náà tí wọ́n bá ṣe ọmọdé náà ni ó bẹ àgbàlagbà tó eléyìí tí mo fẹ́ ṣe léni Ọlọ́run jọ̀ọ́ ṣàforíjẹ̀ṣẹ̀ ṣe fún mi mo á ń fi àkókò yìí mo fi ń bẹ gbogbo ọmọ Nàìjíríà jákèjádò gbogbo àgbáláyé ẹ foríjì mi mo wá ń bẹ Alhaji wa King Dr. Saheed Òṣùpá Olúfimọ Mátàgbàmọ́lẹ̀ ẹ mọ̀ pé ọmọ yín ni mo jẹ́ ẹ mọ̀ tinú tẹ̀yìn pé ọmọ yín ni mo jẹ́ ẹ jọ̀ọ́ ẹ foríjì mi mo ń fi àkókò yìí tún bẹ gbogbo Olúfimọ jákèjádò gbogbo àgbáńlá ayé gbogbo ohun tó ṣẹlẹ̀ kò dùn mí náà nú ṣùgbọ́n gbogbo ẹ̀dá ò lè rìn kó rí ọmọ mi kò sí ń tó kọjá àkọọ́lẹ̀ ti kù àkọọ́lẹ̀ aburú kò ní kò lè wa lórí ẹ dákun ẹ foríjì mi nítorí Ọlọ́run àti tànábì sallallahu alayhi wa sallam mo tún wá ń fi àkókò yìí bẹ Sheikh Jamiu Ajadi Sunusi àmì Ọlọ́run lóòtítọ́ lọ́jọ́ orí mo jù yín lọ sùn ipò àgbàlẹ́wà Ọlọ́run ló gbé yín sípò bàbá lè jẹ́ fún mi bàbá ipò bàbá lẹ́wà torí pé bàbá náà ni mo máa ń pè yín tipẹ́tipẹ́ ẹ foríjì mi nítorí Ọlọ́run àti tànábì mo tún wá ń fi àkókò yìí mo ti ń túbà mo ń tọrọ àforíjì lọ́wọ́ bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà lẹ́ẹ̀kan sí bàbá tó káwọn ti foríjì mi mo tún wá ń tọrọ àforíjì lẹ́ẹ̀kan sí bá a sọ̀rọ̀ lẹ́ Yorùbá bẹ́ẹ̀ ni bàbá mi ẹ foríjì mi kọ́lọ́run jẹ́ kẹ́ ẹ gùn lẹ́mìí fún wa mo tún wá ń fi àkókò yìí tọrọ àforíjì lọ́wọ́ Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá dámì bá mi nítorí gbogbo kíbi tí ọ̀rọ̀ yìí ti gbà kó dùn yín tó fi kàn yín tó fi dùn yín ẹ jọ̀ọ́ ẹ foríjì mi nítorí Ọlọ́run àti tànábì mo tún wá ń fi àkókò ìtọrọ àforíjì lọ́wọ́ Alhaji Oríyọmí Òkìkí ọmọ Amsat Òkìkí bẹ́ẹ̀ ni foríjì mi nítorí Ọlọ́run àti tànábì ẹ jọ̀ọ́ ẹ dúpẹ́ lọ́wọ́ yín. Inna Allaha Ghafurur Rahim. mo tún wá fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá mi Sheikh Sanu Shehu bàbá ṣe gudugudu méjì yà mẹ́fà Mufasiru àgbà fún bẹ́ẹ̀ ni pípè lọ́tún pípè lósì àfáà súnà mùsùlùmí gbogbo wa báyìí bàbá mo dúpẹ́ lọ́wọ́ kọ́lọ̀ jẹ́ ká rí yín pẹ́ bẹ́ẹ̀ ni mo tún dúpẹ́ lọ́wọ́ Sheikh Habib Babalagbaji ẹ ṣé mo dúpẹ́ àti gbogbo àwọn tó pè mí pátápátá jákèjádò gbogbo àgbáńlá ayé ẹ ṣé. tó ní parí àti ní kókó ẹ ti tọrọ àforíjì màá lo ọ̀pá orin kan fún Haji Saheed Òṣùpá màá lo ọ̀pá orin kan fún Sheikh Jamiu àmì Ọlọ́run tí Alhaji Saheed Òṣùpá tí mo fẹ́ lò tí mo dẹ̀ fẹ́ kán tẹ̀lé gẹ́gẹ́ bí ẹni tọ́lọ́run ti gbé sípò àgbà èèyàn àgbà nǹkan mára ni ẹ gba ẹ̀gbin yìí mára ni o torí ibi tẹ́ ń lọ tẹ́ ẹ tí ì dé ibi tẹ́ ń lọ sí pọ̀ o tẹ́ bá lẹ́ẹ̀ máa jùkò lójú ọ̀nà òkú ọ̀tàn kéèyàn tó débi téèyàn lọ kí ni nǹkan tí mo fẹ́ lò ni pé Saheed Òṣùpá náà ló ti sọ o torí ọ̀rọ̀ Saheed Òṣùpá gbígbà tá a mú dictionary ni ó ní ẹni tó ṣẹ̀ gan ẹni kó ṣe sọ́ọ̀rì àbí kò ní lè ṣe tó bá ti ṣe ó tán gbàmígbàmí lè yan gbà wọn ìgbà mẹ́sẹ̀ mẹ́rù ẹni òyìnbó fẹ́ràn ló máa ń lọ sàtìmọ́lé tó bá ti wá sóbà ó máa jáde látìmọ́lé àfàìwá sóbà ó máa pẹ̀lẹ́ wọn bí ọ̀bọ èmi náà bẹ̀bẹ̀ mo fi àjọṣe wa mo fi bẹ̀ yín mo fi ọ̀rẹ́ yín pàtàkì olólùfẹ́ yín gan àwọn méjì mo fi bẹ̀ yín mo fi Alhaji Pasuma Alhaji wa ọ̀gá ńlá Pasuma mo fi bẹ̀ yín gbogbo ẹbí Olúfimọ àti gbogbo ẹbí ọ̀gá ńlá ẹ má bínú nítorí Ọlọ́run àti Olúfimọ Royal Parliament Olúfimọ Royal Parliament ẹ má bínú mo fi Ọlọ́run bẹ̀ yín nítorí ibi tí Alhaji Saheed ń lọ bàbá ń Bariga ẹ má bínú bàbá ń Bariga èèyàn mi pàtàkì ẹ má bínú ẹnì kejì tí mo tún wá fi bẹ̀ yín lẹ́yìn tọ̀gá ńlá mo fi Alhaji Saheed ìbílẹ̀ mo fi bẹ̀ yín mo fi Alhaji Saheed ìbílẹ̀ mo fi bẹ̀ yín mo fi bàbá tó bí yín mo fi bẹ̀ yín mo wá fi màmá tó bí yín mo fi bẹ̀ yín gbogbo àwọn yìí mo wá kó gbogbo wọn sábẹ́ Ọlọ́run mo fi wọn bẹ̀ yín ẹ wá rí ti Alhaji wa Fadilatu Sheikh Muhammadu Jamiu Sunusi àmì Ọlọ́run umbitu anna Rasulallahi hawadani wàlá fún ìdárọ̀sù lillahi mahamunu. ẹnìkan ló bú ya ànábì ó bú bàbá ànábì ọ yàkàyàkà ẹ. tu anna rasulallahi hawadani. ó bú ó ṣe gbogbo ẹ àwọn tí wọn bẹ lẹ́gbẹ̀ẹ́ ànábì tí wàá lérí pé ń jọ ọwọ́ bàbá kò sí táwọn ò ní fi ṣe. ọwọ́ ayọ̀ ọlọ́ba Abubakar lẹ́yìn àbí Umar òru lọ́yọ́ débẹ̀
wọ́n á mú déwájú ànábì ọwọ́ pé ẹni tí ń tijú ló mú lẹ́yìn wá everybody káwó kèyìn pé Umaru lọ́mọ tẹ̀lé débi kò sẹ́ni ó lè fọwọ́ kàn mọ́ gẹ́gẹ́ bí ẹ̀sẹ̀ tijú tèmi náà orin àkọ́kọ́ tẹ́niyẹn wá kọ òun náà lọ́kọrin bú ànábì òun náà ló wá sọ pé òun bí tù. anna rasulallahi àwọn yẹn fọ́n mi pé ànábì ti ṣàdéhùn yà fóun o àmọ́ mo mọ̀ pé wàlẹ́ àfún inda rasulillahi ma'mulu. àmọ́ mo mọ̀ pé ànábì kì í gbẹ̀yàn sẹ́mi lọ. wàlẹ́ àfún inda rasulillahi ma'mulu. yóò forí jẹun. alan dhaka lẹ́dí àtọ́ka nàfìlà kùrẹ́ánù fi àmọ̀ wá ẹ̀sùn wà tẹ́ fún sí lóun kùrẹ́ánù fi àmọ̀ wá ẹ̀sùn wà tẹ́ fún sí lóun. ṣe Jamiu àmì ọlọ́run gbogbo tí mo kà yìí ó ti yé yín jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ lé ọlọ́run lọ́wọ́ àní rísà ìtàn mọ́ gbogbo àgbáyé èmi náà tọrọ àforíjìn lórúkọ àáfàá súnà ẹ jẹ́ kọ́rọ̀ yọ tán ẹ jẹ́ káwọn tí a fẹ́ fi méèkì owó lórí íńtánẹ́ẹ̀tì kan tó wá bò míì lọ ọlọ́run ṣàánú gbogbo wa o àwọn àtúnṣe tó bá tún kù lẹ́yìn èmi á rí olóyè Sunday Igboho màá rí Àgídìgbò First FM Alhaji Oríyọmí Hamzat màá dẹ̀ rí olóyè Sunday Igboho àwọn méjèèjì yẹn màá wá fà wọ́n mọ́ Alhaji Wasaidi Ìbílẹ̀ kan jẹ́ kọ́rọ̀ yìí ó tán kan ṣiṣẹ́ tó kù lábẹ́ ẹ̀rí tí bàbá wa Alhaji Sanusi àmì ọlọ́run alhamdulilayi onímọ̀ ni wọ́n alaharifu bilayi ni wọ́n àwọn tí gbọ́rọ̀ lọ́n yé jù bẹ́ẹ̀ lọ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.